Episteli èkìnẹ́ ti Pọ́ọ̀lù àpọ́stélì jọ̀wọ́n ará Tẹsalóníkà orí kẹta ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìnẹ́ títí fún ìkẹtàlá. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Súdánẹ̀ náà dé rárá ẹni kọ̀ àwárò ọwọ́ òṣùwọ̀n àwáródo ní àtẹ̀ní àwádẹ́ràn Tímótíù arákùnrin ẹni àti òránṣẹ́ Ọlọ́run Olódùmarè nínú ìyìn rere Kristi láti fu ẹsẹ̀ run ẹ múlẹ̀ àti láti tù ẹ nínú nítorí gbàgbọ́ run ẹ. Ká má ṣe mú ọ̀nìkọ́ní yẹsẹ̀ ń pa dédé rògbòdìyàn yìí nítorí ẹ̀mẹ́ ti kàrà run ẹ mọ́ ọwọ́ àti yànwá sínú rẹ̀. Súdà ọwọ́ nítòótọ́ náà dé rà bàbá náà dọ̀run ẹ àti wíwrun ẹ tẹ́lẹ̀ ọwọ́ àbámárì láàṣìgbò gẹ́gẹ́ bóńdẹ́ tìrì náà rẹ́mẹdẹ́mọ̀. Súdánẹ̀ náà dé rí ara mídẹ̀lẹ́ gbàmọ́ ránṣẹ́ Súdà ọwọ́ kémi lé mú gbàgbọ́ run ẹ kí olùdánwò náà o má ba ti dán mẹ́rò lọ́nà kọ́nà kí akitiyan ẹni o má ba já sasán àmọ̀ṣá nísìnyí rí Tímótíù títọ́ dọ̀run ẹ kó wà sọ́dọ̀ ẹni tóńdẹ́ ti mú yìn rere tí ó gbàgbọ́ àti ó fẹ́ run ẹ wá rẹ ní àti bẹ́ẹ̀ tí ń ṣùrẹ̀ tí ẹni nu rere nu dédé gbà kẹ́mẹ̀dẹ́ ní òfẹ̀sí àti rẹ ní nu lọ́lọ́ yìí gẹ́gẹ́ bí àwa pẹ̀lú ìnífẹ̀sí àti rí mẹ́ Súdánẹ̀ ara àbá nẹ́ẹ̀tùnú norúkọ run ẹ nínú dédé láàṣìgbò àtúkànjú ẹni Súdà gbàgbọ́ run ẹ nítorí àbájẹ́ nísìnyí kẹ́mẹ̀ bá ródò ṣinṣin inú Ọlọ́run Olódùmarè Súdà ọwọ́ ọpẹ́ káàtù lè má dá ọwọ́ Ọlọ́run Olódùmarè ń túdàrún ẹ ń dédé ayọ̀ bí àbá ń yọ̀ túdàrún ẹ níwájú Ọlọ́run Olódùmarè ẹni nọ́sàn àti nọ́gànjọ́ òru ráwa ń ṣújì rẹ̀ bẹ̀ gidigidi ọwọ́ káwa lè rojú rún ẹ adé lè ṣàṣe pé ń rè kù nínú gbàgbọ́ rún ẹ ǹjẹ́ Ọlọ́run Olódùmarè àti bàrẹ̀ ni kíkà rẹ̀ àti Jésù Kristi Olódùmarè ẹni ó sámọ̀nà ẹni wá sọ́dọ̀ rún ẹ kí Ọlọ́run Olódùmarè ó máa mú ẹgbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ sí ẹ̀ńdẹ̀ máa pọ̀ nínú ìfẹ́ kí ọmọlàkejì rún ẹ àti sùdédé ònìyàn gẹ́gẹ́ bá àti ń ṣe rún ẹ ó lè fu ọkọ rún ẹ balẹ̀ ní àìlábùkù nínú ìwà mímọ́ níwájú Ọlọ́run Olódùmarè àti bàrẹ̀ ni nígbà àti dẹ̀yìnwọ̀ Jésù Kristi Olódùmarè ẹni pẹ̀lú dédé ọmọ ènìyàn mímọ́ kí Ọlọ́run Olódùmarè kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà.